Mama bá mi jà bàbá, mama bá mi jà o bàbá, Olúwa mama bá mi jà bàbá, mama bá mi jà bàbá. Ọ̀rẹ́ mi, ṣé wo mọ̀ pé ẹlẹ́wọ̀n tó ń jẹ búrẹ́dì, awo orí ẹ̀ ló ń jẹ tí ó mọ̀? Ó wà nínú ẹ̀wọ̀n tó ń pọnmọ ní búrẹ́dì. Ọlọ́run dá ẹ lẹ́jọ́, ó ló fẹ́ àbí ò ta ni lọ́ọ̀yà ẹ̀? Ìyá ẹ jẹ́ olóògbọ́n ta ni tíṣà ẹ̀? Ohun tí mo sọ fún ẹ ni pé Ọlọ́run lè tó sá kiri kúrò lọ́dọ̀ òun, tó ń sá kiri sókè sódò, ó ti tó gẹ́. Ó lè tó ń yíra nú ẹ̀ṣẹ̀, ó ló ti tó gẹ́. Olúwa ní kó kọ èṣù àti ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ kó wá sọ́dọ̀ òun. Jésù ló ní kí n kọ sí ẹ, ó ń pè ẹ́. Ó sọ nínú Jòhánù orí 3 ẹsẹ̀ 16 pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé, kó lè ní ìyè tí kò ní pẹ̀kun. Ìyè ni mo mú wá sọ ẹ, ni mo mú wá fún ẹ lénìí. Mo wá sọ̀rọ̀ Jésù fún ẹ ni. Ó ń pè ọ́, Olùgbàlà ń pè ọ́ o, wá jẹ́ ìpè rẹ̀ o. Ọ̀rẹ́ mi, Olúwa ní kí n sọ fún ẹ pé kó wá sọ́dọ̀ òun. Nǹkan tó rán mi sí ẹ láti sọ fún ẹ lénìí pé kó yí padà, kó ronú, kó pìwàdà, kó fi ayé ẹ fún Jésù. Bẹ́ẹ̀ ni, súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́, ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ, bọ́lọ́run lájà o, ó lè rójú rere rẹ o. Ayé sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn o, ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé má bọ̀, wọlé wọlé o, ẹlẹ́ṣẹ̀ wọlé. Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́, ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ, ọ̀rẹ́ mi, bọ́lọ́run lájà o, kó lè rójú rere rẹ o. Ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ẹni tó sá sábẹ́ ìka kan tó níṣẹ́ rí mi ni. Ọlọ́run rí ẹ, ó rí ẹ, ó ń wù ọ́, ó fẹ́ràn rẹ. Ọlọ́run fẹ́ràn rẹ ló ṣe ní kí n kọ sí ọ. Fi ayé rẹ fún Jésù lónìí, ọ̀la lè pẹ́ jù. Olúwa yóò sì ṣe ìyanu nínú ayé mi àti rẹ, yóò sọ wá di àjùmọ̀jogún ìjọba Ọlọ́run. Àmín.